tó mo kí yín nílé lóko wípé àjíjára yóò mọ̀ jẹ́ pọ̀ wá o. ẹ wò ó ẹ má kó bọ́wọ́ sí mi lọ́rùn o. ẹ jọ̀ọ́ ohun tí mi ò sọ ẹ má bá mi sọ ọ́. Ta ló sọ èyí? bẹ́ẹ̀ ni Kúmúyì ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ látàrí ẹ̀sùn tàbí ká sọ pé látàrí irọ́ tí wọ́n pamọ́ wípé òun ní àwọn àjọ orílẹ̀-èdè US ń bọ̀ wá jí ohun àlùmọ́ọ́nì Nàìjíríà ní ẹ̀gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. The General Superintendent of the Deeper Life Christian Church ìyẹn Pastor William Kúmúyì ó ti sọ̀rọ̀ ó ti láàmú lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án lórí irọ́ tí wọ́n pamọ́ pé ó sọ wípé àwọn àjọ orílẹ̀-èdè US ó fẹ́ gbìyànjú láti jí ohun àlùmọ́ọ́nì Nàìjíríà. Ọlọ́run kọ́lọ́ máa ṣàánú wá ní lọ́wọ́ àwọn oníwèé ìròyìn tọmọ ń gbé ohun tí èèyàn ò bá ti sọ jáde. ẹ wá gbọ́ Kúmúyì ti sọ̀rọ̀ ó ní according to the report Kúmúyì claimed there is no Christian genocide in the country. wọ́n ní gẹ́gẹ́ bí sẹ́ni yẹn sọ wípé Kúmúyì sọ pé wọn ò pa àwọn kìrìtẹ́nì ṣùgbọ́n nínú ọ̀rọ̀ yìí ó ti fi hàn pé irọ́ tó jìnnà sí òótọ́ ni o. níbi tí wọ́n tún ti pa ni wọ́n ti ń kún wọ́n sì ń parọ́ mọ́ odidi àlùfáà Ọlọ́run Kúmúyì. ṣùgbọ́n wọ́n yìí sì sí o wọ́n dẹ̀ sọ àwọn ìjọba ti láwùn wọ́n ní àwọn ìjọba wọn ló gbèjà bàbá jù. wọ́n nírọ́ Kúmúyì ò lè bá gírántì interview bẹ́ẹ̀ láyé láti gbà táwọn ti mọ bàbá wọn. wọ́n ní kò lè gírántì ẹ̀ wọ́n ní iṣẹ́ ẹni tó jẹ́ pé ó bíbí pẹ̀lú iṣẹ́ olúwa ni àbí kò sí ìṣiṣẹ́ olúwa tó wá ṣiṣẹ́ politics. The Deeper Life Christian Life Ministry wọ́n ní wọ́n bu ẹ̀bù àtẹ́ wọ́n dẹ̀ kọ́ irọ́ tí wọ́n pamọ́ olórí irọ́ látàrí wípé wọ́n parọ́ pé ó ní àwọn òyìnbó rẹ́rájí nǹkan àlùmọ́ọ́nì. kódà wọ́n ní orúkọ platform tí wọ́n ti parọ́ which go by the name of Ibom Focus. oníṣẹ́ wa rí ntí platform wọn ni yẹn kọ́ ilé yìí o America is trying to jalè ohun àlùmọ́ọ́nì wa. ó wá tún ní pé wọ́n ní there is no Christian genocide in Nigeria faith Pastor Kúmúyì nǹkan tó sọ nìyẹn o. ó wá ní sọ́wárí gbogbo ààyè sọ̀rọ̀ gbogbo ẹ̀ ní olóòtú tó kọ ìtọ́dọ̀ papọ̀ ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ni. wọ́n ní ṣe Pastor Kúmúyì tó jẹ́ pé kò ní ààyè bí ó ṣe ń lọ sí conference kìíní lẹ́yìn ló ń lọ sí kìíní lọ́la. ṣé bẹ́ẹ̀ ló ti ń ráyè láti máa give àwọn pírẹ́sì ló ti ráyè àti máa grant interview pàápàá jùlọ tó ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà sí wọn ló ti lọ fáfáà nítorí kò sí nílé iṣẹ́ olúwa ti gbé bàbá kíráàmù àti pé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀rọ̀ Pastor Kúmúyì gbogbo tí wọn ò jú kọ́ máa wàásù ti èrè rere lọ kò fi ọjọ́ kan wọnú òṣèlú rí kí ló dé tẹ̀ wá parọ́ mọ́ wọn. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ Christopher ó ní gẹ́gẹ́ bóun ṣe ń wo bàbá yìí láti gbọ́ tóun ti mọ̀ ó fi hàn pé ìtẹ́lì gidi ni. bẹ́ẹ̀ ni o nítorí pé kò tiẹ̀ lè sọdún ẹ̀ ìlú tó lè ṣe kókó ni pé àfikún yá sí sọ́pọ́ọ̀tì ààrẹ Trump ni o. bẹ́ẹ̀ ni wípé láti kojú da àwọn agbésùmọ̀mí tó ń pa àwọn kìrìtẹ́nì ó ní gbogbo everybody living in he knows that Christians are also killed. ó ní gbogbo àwọn tó ń gbélé yìí mọ̀ pé wọ́n pa àwọn kìrìtẹ́nì gan tẹ̀lé páì Christians in northern Nigeria ni wọ́n pa àwọn kìrìtẹ́nì gan nígbà tó yẹ pé why any Christian also speak against Islamic agbésùmọ̀mí àkìdá. ó ní ṣé rí níbi tí àwọn kìrìtẹ́nì kan bá ti sọ̀rọ̀ nípa àwọn agbésùmọ̀mí tàbí pé àwọn tó ṣe agbátẹrù wọn á jí wọn gbé ni wọn á sì pa wọn sọ máa tọ̀ bẹ́ẹ̀ bọ̀ wọn lọ́rùn ni. ní gbogbo ilẹ̀ Nàìjíríà ó ní ṣèlédà pé
mùsùlùmí wọ́n fẹ́ gba ìjọba bẹ́ẹ̀ dáka tẹ̀síṣà mi lòmíràn bẹ́ẹ̀ nìkan ni ojú òṣàdùn ó ṣàrí bó ṣe ń lọ ẹ wá gbọ́ kan tí eléyìí sọ̀rọ̀ òní ṣẹ́rí fúlàní àti yorùbá RCC wọ́n ní wọ́n mọ bó ṣe ń lọ àwíẹ̀ Kánú pine as a thief a long time ago wọ́n ní gbogbo àwọn owó eléyìí iṣẹ́ ọwọ́ fúlàní ni o bẹ́ẹ̀ ni wọ́n ní iṣẹ́ ọwọ́ fúlàní ni láti bá tẹ̀síwájú láti máa pa àwọn èèyàn àbí ẹ ò rí ìyẹn ṣe ẹ wá gbọ́ ìtọ́ba ẹ wá máa gbọ́ òní Oyema Malami fraud in our $63 million òní ṣe fẹ́ gbọ́ gbogbo àwọn eléyìí irọ́ tó jìnnà sóòótọ́ ni o ẹ jẹ́ ká tún gbọ́ àtẹ̀jíṣẹ́ lòmíràn eléyìí sórí Kúmúyì bàbá ti deny over making such statement nígbà tí bàbá náà pọ̀ nǹkan lòun sọ bẹ́ẹ̀ nìkan ní big lie ni o Kúmúyì has denied he never say anything kò sí ọkọ tó jọ mẹ́rin bẹ́ẹ̀ regard what President Trump says about Nigeria security ó ní kò sọ nípa nǹkan títí security Nigeria ṣẹ́ni tó yẹ pé iṣẹ́ olúwa ló ń bá kiri bẹ́ẹ̀ jáka àtẹ̀jíṣà rẹ̀ yàn bẹ́ẹ̀ nìkan ní ẹ lọ gbé ẹni tó sọ ọ̀rọ̀ yìí ẹ wá kẹ́ ẹ gbé bó ló ṣe parọ́ mọ́ di ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ òní bó ló ṣe parọ́ mọ́ di ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ kí nìkan tún dé wa òní má dá wọn ló darí gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀ sọ pé kí Trump má wà torí àwọn agbésùmọ̀mí ó ní ọ̀tá ìlú ilẹ̀ Nàìjíríà ọ̀tá tó kò ní àlàáfíà ni bẹ́ẹ̀ nìkan ni kò jẹ́ ní máa sọ fún wa nobody need to tell us whether US is there ṣẹ̀rí ìpànìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti di normal thing ó dàbí pé wọ́n ti ń lo AI láti detect ní tó bá ń ṣẹlẹ̀ lẹ́yìn ìlú ẹ̀ ní o òní kò nígbà tó bá ń sọ mọ́ àwọn orílẹ̀-èdè US gbọ́n máa rí báyìí bẹ́ẹ̀ náà ní ṣe ìpèsè wípé ọ̀rọ̀ Jésù ọ̀rọ̀ ìrere ló ń bá kiri kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ fún why are you speaking for him ṣé kò lẹ́nu ọ̀rọ̀ ní àbí ṣé kò lẹ́nu ọ̀rọ̀ ní ẹjọ́ sọ̀rọ̀ fúnra rẹ̀ bẹ́ẹ̀ nìkan ni ókè kí ni èròǹgbà rẹ̀ èròǹgbà bàbá Kúmúyì lórí àwọn agbésùmọ̀bí tó pààrọ̀ Kìrìtẹ́nì kò sí nínú iṣẹ́ ìrere tó ń ṣe ni ṣé pásítọ̀ olówó ní títí ẹ̀ ní bẹ́ẹ̀ nìkan ni torí tó ṣe kókó jù his most important work is to pray for God's intervention wọ́n ní tètè máa lọ gbàdúrà pé kí Ọlọ́run tètè dá sí ọ̀rọ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ti já gbọ́ nǹkan tí ẹlòmíràn lọ bẹ́ẹ̀ nìkan ni òótọ́ ni o ẹni gbogbo ẹgbẹ́ ṣe iṣẹ́ báyìí àtẹnu àti ilé ẹ̀mí kan lọ kó tó àwọn níbi jù báyìí lọ láti sọ pé àwọn máa bẹ ọ bí ẹni bẹ ṣú ni o àtẹlẹ ẹsẹ yìí ó má bẹ̀rẹ̀ o ìyẹn tó wá láòdìdé ó mà láòdìdé bá ó dàbọ̀.